Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ mi níbikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Kí ni èmi máa ń ṣe lórí social media? Nǹkan ẹyọ kan péré náà ni. Nǹkan ẹyọ kan péré tèmi máa ń ṣe lórí social media òun ni pé mo máa ń polówó ẹgbẹ́ kan. Ẹgbẹ́ náà jẹ́ ẹgbẹ́ ìjàǹgbara ọmọ Yorùbá. Tá bá ń sọ̀rọ̀ lórí ìjàǹgbara Yorùbá, kì í ṣe dandan òun ni ká máa yọ̀bọ̀n, yọ àdá, yọ àáké lórí pé à ń ja ìjàǹgbara. N tó jẹ́ ìjàǹgbara ni pé ká gbara wálẹ̀ lọ́wọ́ nǹkan kan. Yorùbá a fẹ́ gbara wálẹ̀ lọ́wọ́ àwọn àṣà aláṣà tá a máa ń kó. Èyí ni ìjàǹgbara tí ẹgbẹ́ yìí tó máa ń jà. Ìpè kí ni ìran Yorùbá, kí ni wọ́n máa ń ṣe, kí la fi dá ìran Yorùbá lẹ̀, kí ni àṣà ti Yorùbá gangan kó tó di pé Yorùbá bẹ̀rẹ̀ sí ní kó àṣà aláṣà. Òun ni ẹgbẹ́ náà dá lé lórí. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture. Kò wá sírú ẹni tí ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí kéèyàn ṣáà ti jẹ́ ọmọlúàbí. N tá máa ń ṣe nínú ẹgbẹ́ náà òun ni pé n tí wọ́n bá mọ̀ nípa nǹkan táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́, wàá sọ nínú ẹgbẹ́ náà kẹ́lòmíì náà kó jẹ àǹfààní nǹkan tí Ọlọ́run fún wọ, pàápàá jùlọ ọ̀rọ̀ ìwé àtegbò. Ṣé wàá mọ̀ pé tí èrò bá pọ̀ dáadáa, tí ẹnìkan bá sọ̀rọ̀ kan, ọgbọ́n tí wọ́n sọ nípa èyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn á kọ́. Tẹ́lòmíì náà bá sọ tiẹ̀ náà, ìwọ náà á kọ́gbọ́n bẹ̀. Fún àpẹẹrẹ, bó ṣe ògùn jẹ̀dí ẹyọ kan ni ìwọ mọ̀. Tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí, tó bá sọ ògùn jẹ̀dí ẹyọ kan tó mọ̀ yìí, àwa bíi 200 tá wà nínú ẹgbẹ́ náà. Táwa náà bá bẹ̀rẹ̀ sí ní sọ ẹyọ kọ̀ọ̀kan táwa náà mọ̀ fún un, a jẹ́ pé ìwọ tó mọ ẹyọ kan tẹ́lẹ̀ ó ti di ẹni tó mọ 200. Ẹni tó tiẹ̀ wá jẹ́ pé kò mọ̀ nípa ògùn ìbílẹ̀ kankan rárá, òun náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí torí pé ìwọ tó mọ̀ rárá tẹ́lẹ̀ tí èèyàn 200 tó bá bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan ẹyọ kọ̀ọ̀kan fún ẹ, tó bá bẹ̀rẹ̀ sí ní kọ sínú ìwé, a jẹ́ pé ìwọ náà ti padà di èèyàn tó mọ nǹkan 200. Ní ti ẹgbẹ́ náà tó dá lé lórí nìyẹn. Bákan náà, bí èèyàn bá dẹ̀ ní ìṣòro kan, bóyá àrùn ara àbí ìṣòro mìíràn, wọ́n máa ń kéde nínú ẹgbẹ́ yìí pé ẹ dákun ògùn kan báyìí òun ni mo nílò. Ìgbà tó bá béèrè ògùn kan téèyàn bíi 200 àbí èèyàn 150 kan wá bẹ̀rẹ̀ sí ní dá ìwọ nìkan lóhùn pé ó yá lò báyìí, ó yá ṣe báyìí, ẹ ti mọ̀ pé dandan ẹni yẹn á rí ọ̀nà àbáyọ. Ẹgbẹ́ náà kì í wá ṣe ẹgbẹ́ orí social media lásán. Ẹgbẹ́ ta rẹ́gísítà pẹ̀lú ìjọba àpapọ̀ nílùú Àbújá ni. Is CAC approved. Èyí túmọ̀ sí pé ìjọba ó lọ́wọ́ sí ẹgbẹ́ náà. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹgbẹ́ orí social media lásán. A máa ń pàdé ní ẹ̀kọ̀ọ̀kan torí àǹfààní ẹ̀yin tẹ́ máa ń bi mí pé ẹ lè má ráyè máa wá sí meeting. Tẹ́ bá darapọ̀ mọ́ wa tán, ẹ mọ̀ pé kò sírú èèyàn tí ó lè cope nínú ẹgbẹ́ wa. Kì í ṣe ẹgbẹ́ tó máa dàyàn láàmú wípé dandan ọ̀sọ̀ọ̀sẹ̀ o gbọ́dọ̀ máa wá dandan. N tá à ń ṣe kì í ṣe irú nǹkan báyìí. Ó rọrùn fún èèyàn tó wà nílùú òkèèrè láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà tí ó sì máa bá ẹgbẹ́ náà lọ. Ẹ̀kọ̀ọ̀kan òun ni a máa ń fojú kan ara wa níbi àwọn program tá à ń gbé káàkiri láti lè máa polówó ẹgbẹ́ náà. Nínú ọdún 2023 yìí, a ti wá sí ìlú Ìbàdàn, a ti wá sí Kòròdú, a ti wá sí Òṣogbo, bákan náà a ti wá sí Abẹ́òkúta àti Àgbárá lọ́nà Badagry. Ní ọdún tó ń bọ̀, ìlú Ìbàdàn ni a tún fẹ́ fi bẹ̀rẹ̀ ní inú oṣù January, oṣù kìíní. Bí èèyàn bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí kò ní ṣe pẹ̀lú àwọn program tá a sọ pé à ń gbé kiri. Fún àǹfààní ẹ̀yin tẹ́ máa ń bi mí pé èmi náà fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ìjọ́ wo lẹ̀ ń bọ̀ nílùú báyìí báyìí. A sọ fún yín pé ó dìgbà tá a bá wá sí ìlú tẹ́ wà kẹ́ tó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Lónìí tó ń gbọ́ fídíò yìí, bó bá fẹ́ darapọ̀ tó fẹ́ di mẹ́mbà ẹgbẹ́ náà, ó ṣeé ṣe láàrin ìṣẹ́jú mẹ́wàá. Tẹ́ bá fẹ́ darapọ̀, ẹ̀yin ẹ mẹ́sẹ̀gì lórí WhatsApp 0802856
5188. WhatsApp number òun ni nọ́mbà tá a fi sílẹ̀ yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ máa ń pè pé hello sir, mo fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yín. Kò nídìí pípè, orí WhatsApp ni kí ẹ fi mẹ́sẹ̀gì náà sí pé mo fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yín. Kò nídìí kẹ́ máa béèrè pé èló ni registration. Nínú ọ̀pọ̀lọpọ̀ fídíò mo ti ṣàlàyé pé registration 2,500 naira, ID card 2,500 naira, ó jẹ́ 5,000 naira. Ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá ti sẹ́ndì owó yìí, ẹ sẹ́ndì receipt sí WhatsApp number yìí. Ẹsẹ̀kẹsẹ̀ yẹn náà la máa add yín mọ́ gúrùpù WhatsApp number association tí à ń dárúkọ yìí. Tẹ́yìn náà ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ àǹfààní nǹkan tá à ń ṣe ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórí social media bóyá Facebook ni àbí TikTok àbí YouTube tó ń sọ̀rọ̀ nípa ògùn ìbílẹ̀. Mi ò sọ pé gbogbo wọn, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, kódà a lè sọ pé 95% nínú wọn customer náà ń wá. Dr. Lekan Salami kò wá ń ṣe èèyàn tó kàn wá customer, ẹni tí ó ń ṣe ìjàǹgbara ọmọ Yorùbá ni, ẹni tó ń kó àwọn èèyàn jọ wípé ó dáa, àwa Yorùbá a fẹ́ máa káṣà láṣà mọ́, àṣà tiwa òun ni a fẹ́ máa lò. A rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa nínú ìran Yorùbá, àwọn àṣà tá máa ń kó òun ló máa ń fà, pàápàá àwọn àṣà òyìnbó. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá yọ egbò kan jáde, tó bá ní kéèyàn gé kó dà sínú omi, a ní pé ẹ̀sìn wọn ò fàyè gbà. Ṣùgbọ́n egbò kan náà tí ò lè dà sínú omi yìí, táwọn òyìnbó bá lọ̀ tán fi ṣe capsule, irú ẹni bẹ́ẹ̀ yóò wá rà. Èyí ló yẹ ká gbé irú ẹgbẹ́ yìí kalẹ̀ pé ẹ má jẹ́ kó òyìnbó tàn wá jẹ mọ́, nǹkan tiwantiwa ó wúlò fún wa lọ́pọ̀lọpọ̀ gbà ju nǹkan òyìnbó lọ. Ogun kan wá lèmi fẹ́ kọ́ wa, torí mi ò ní ṣe fídíò kó má sí ogun kan tí mo fẹ́ kọ́yàn ń bẹ̀. Ogun yìí àwọn àgbàlagbà Yorùbá wọ́n máa ń lò láyé àtijọ́ fẹ́yàn tó bá yẹ pé gbogbo nǹkan ó ti dàrú mọ́ lọ́wọ́ tán, tó ṣe pé ó ṣiṣẹ́, iṣẹ́ náà ò lọ déédéé, àbẹ́ni tó tiẹ̀ wá tó ń wáṣẹ́ tí ò ríṣẹ́ tí gbogbo nǹkan dàrú fún, òun ni wọ́n máa ń lo ogun yìí. Bá a bá fẹ́ ṣe ẹ ká gbìyànjú ká wá èpo ọ̀bọ̀. Èpo ọ̀bọ̀ yìí ẹ jẹ́ ká sọ sínú odó, díẹ̀ náà la nílò, ẹ ká gún. Tá bá ti gún èpo ọ̀bọ̀ yìí dáadáa, ẹ wá yẹ ká wá ewé tòmátò tá máa ń jẹ yìí náà ni. Ewé tòmátò yìí á wá gún papọ̀ mọ́, á kó ọṣẹ sí, á gún papọ̀. Tá bá ti gún papọ̀ tán, ó ti di oògùn. Á wá pín sí ọ̀nà mẹ́ta. Tá bá ti pín sí ọ̀nà mẹ́ta, ẹ jẹ́ kí a fi epo para, á bọ́ sí ìhòhò ní alẹ́. Ìhòhò ọmọlúàbí, á wá fi epo pa gbogbo ara wa. Á wá lọ fi ìdá kan nínú ìdá mẹ́ta yìí á fi wẹ̀. Tá bá ti ń wẹ̀, ẹ jẹ́ ká máa gbàdúrà ní ìlànà ẹ̀sìn tiwa. Tó bá jẹ́ Kristẹni ni ẹ́, máa fi ọkàn gbàdúrà. Tó bá sì jẹ́ pé Mùsùlùmí ni ẹ́, ìwọ náà máa fi ọkàn ṣe àdúrà. Tó bá sì jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ni, ìwọ náà máa fi ọkàn ṣàdúrà nílànà ẹ̀sìn tiẹ̀. Ibi tá bá ti fẹ́ wẹ ọṣẹ yìí, ẹ má jẹ́ ká wọ bàtà wọ ilé ìwẹ̀, ká bọ́ bàtà wa sílẹ̀ ká tó wọ ilé ìwẹ̀, ká wá fi ọṣẹ yìí wẹ̀. Tá bá ti wẹ̀ tán, ẹ má jẹ́ á jáde mọ́, ẹ jẹ́ á lọ sùn ni. Ọjọ́ mẹ́ta òun ni a fi wẹ ọṣẹ yìí, torí ẹ rántí pé a sọ pé a ó dà sí mẹ́ta. Ọjọ́ kan ìdá kan, ọjọ́ kejì ìdá kejì, ọjọ́ kẹta ìdá kẹta. Tá bá ti wẹ ọjọ́ mẹ́ta yìí tán, bóyá òwú aláǹtakùn ó ń kọ́yàn lójú ni, bóyá apàtẹ ọjà ààrẹ ni yabẹ̀ ni, torí ẹlòmíì wà, àwọn irú ọṣẹ báyìí ló nílò, ṣùgbọ́n àwọ̀rò lòun ó máa wá kiri. Ní tí ọṣẹ yìí máa ń ṣe ni pé ó máa ń kó àwọn nǹkan burúkú, ó máa ń kó kúrò lọ́nà. Bí èèyàn bá tiẹ̀ wá ń lo ògùn ìbílẹ̀ tí ò ṣiṣẹ́ lára ẹ̀, ẹ jẹ́ kó dá ògùn ìbílẹ̀ tó ń lò kó dá dúró ná, kó wẹ ọṣẹ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti bá àfáà jà, ló ti bá wòlíì jà lórí pé wọ́n ṣiṣẹ́ fún òun, kò rí bó ṣe jẹ́ kó rí. Bí ìṣòro bá ti pọ̀ jù, ògùn kì í dáhùn ní ara èèyàn. Yálà ògùn wòlíì ni, àbí ti àfáà, àbí ti oníṣègùn ìbílẹ̀, ó ṣeéṣe kán máa ṣe fún wa. Ohun tó yẹ kán ṣe fún wa náà ni wọ́n ó ṣe fún wa, ṣùgbọ́n kò ní ṣiṣẹ́ nítorí irú àwọn ìṣòro báyìí. Ọṣẹ yìí òun ni a kọ́kọ́ fi fọ aburú ara wa dànù.
ṣùgbọ́n èèwọ̀ ọṣẹ yìí òun ni pé a kì í gbé ọṣẹ yìí a kì í gbé sínú ilé. Ẹ̀yìnkùlé tàbí ẹnu ọ̀nà ilé wa lẹ́gbẹ̀ẹ́ kan òun ni a rà gbé sí. A lè wá bóyá bí ike ìpọnmi kan ká gbé sí ẹnu ọ̀nà wa. Ọṣẹ yìí tó wà nínú ike funfun á wà gbé sínú ẹ̀, á fi nǹkan kan á fi bò lórí ibẹ̀ láti máa lọ bù ú. Téèyàn bá gbé ọṣẹ yìí téèyàn bá gbé wọnú ilé, kò ń ṣe pé aburú kan máa ṣẹlẹ̀, bí kò ṣe pé gbogbo àwọn oògùn téèyàn bá ti ṣe tẹ́lẹ̀ sínú ilé náà yóò bàjẹ́ ni. Ìdí nìyí tó fi jẹ́ pé èmi máa ń polówó fún àwọn èèyàn wípé ìgbà tó ti jẹ́ pé ọṣẹ yìí ó máa ń ba oògùn jẹ́, tá a bá gba ṣọ́ọ̀bù, ẹ jẹ́ ká bù díẹ̀ nínú ọṣẹ yìí, ká bù sínú omi, ká lọ fi omi yìí ká fi fọ ṣọ́ọ̀bù náà. Tá a bá gba ọ́fíìsì, ẹ jẹ́ ká bù díẹ̀ nínú ọṣẹ yìí ká lọ fi fọ ibẹ̀. Tó bá tiẹ̀ jẹ́ pé a ní mọ́tò tá a fẹ́ tà, ṣùgbọ́n a ráwọn èèyàn yà díẹ̀, ẹ ká bù nínú ọṣẹ yìí, ẹ jẹ́ ká fi fọ. Pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò dára fún wa. AATC success ni tèmi, success ni ti gbogbo ẹ̀ tó ń gbọ́ ohùn yìí. Orúkọ tèmi ò yàtọ̀, Dr. Ọlálékan Sàlámì, Aláàfin Ìṣẹ̀ǹbáyé náà ni.